95 lọ́jọ́ ìtọ́lá fẹ́ jẹ Àwùjalẹ̀ Ìjẹ̀bú kódà obìnrin tún wà láàrin wọn eléyìí sáà ṣé kí ni ìmọ̀ràn nípa àwọn ìdílé ẹbí Fúṣẹ̀bùwà tọ́lá wọn ló kàn nígbà tí 95 bá jáde tóbi náà fẹ́ jẹ kí ni ìmọ̀ràn fún ọ̀sà. Ìgbà ìbá jáde ẹyọ kan ṣoṣo ni àjẹ́ tí wọ́n rán wà ní àjẹ́ ẹyọ kan ní funfun inú ẹ̀ ẹyọ kan tó lé lórí ẹ̀ ní funfun inú ẹ̀. Mo sọ lọ́jọ́ yẹn nípa kíní pé Wàsíù ò lè jọba kò sí ọba kò lè jọba Ìjẹ̀bú tí ọba tó fẹ́ jẹ èyí tó bá jẹ tí Wàsíù bá tẹríba fún nǹkan a máa lọlẹ̀. Mo sọ̀rọ̀ nígbà tí ọ̀nà fífẹ́ jẹ ọba tí Adédòkun tí wọ́n dájọ́ ẹkú fún yẹn tí wọ́n ló bá dun ọba ńgbà yẹn. Adédọ̀yìn mo sọ pé tí ọ̀nà fífẹ́ bá wọn bá jẹ ọ̀nà fífẹ́ ẹni tó bá jẹ ń bẹ̀ tí ò bá tẹríba fún abẹ̀sí máa rí wàhálà. Tó bá sọ pé òun jẹ́rọ ọmọba tàbí kó náwó sí abẹ̀sí máa rí wàhálà. Ibẹ̀ ló ti bẹ̀ sí máa ṣubú. Bẹ́ẹ̀ ni kò tẹríba fún tó bá tẹríba fún òun fẹ́ náwó sí ibẹ̀ ni ṣubú ẹ̀ ti máa bẹ̀rẹ̀. Nǹkan tó lọ́wọ́ bá mi sọ ni èmi ò ń sọ̀rọ̀ láti wáyé tó mo sọ fún yín lọ́jọ́ yẹn pé wọn ò lè jẹ Àwùjalẹ̀ ní December pé January nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ pé wọn ò tí ì ní jẹ Àwùjalẹ̀ ṣe é rí pé wọn ò tí ì jẹ ṣùgbọ́n ẹni tó máa jẹ Àwùjalẹ̀ ti jókòó ọmọdé ni bẹ́ẹ̀ ni níbo Wàsíù ò lè jẹ́ kínní ó kàwé ó lówó ó dẹ̀ handsome a ní dárúkọ ẹ̀ ó tí ò ń hàn ṣe bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni ó lówó lọ́wọ́ ó kàwé ìwé mélòó ni Wàsíù kà tó lóun fẹ́ jọba Ìjẹ̀bú. Bó ṣe rí nìyẹn nígbà tó bá jẹ Àwùjalẹ̀ kò ní síjà gbogbo wọn máa cooperate ni kò síjà kankan bẹ́ẹ̀ tó lọ kóòtù á jẹ́ pé kò ti gbogbo wọn ò ṣe kinní kankan wọ́n máa pa bọ́n lọ kóòtù wọ́n ṣe wọ́n máa pàpà cooperate padà ni. So ẹni tó máa jẹ Àwùjalẹ̀ ó ti jókòó bẹ́ẹ̀ ló ti wà ń bẹ̀ ẹnìkan tó lọ́wọ́ máa mú ti jókòó ẹ wo Nàìjíríà tó bá dìbò bó ṣe pọ̀ tó ẹnìkan ló ń jẹ president ní agboolé kan wọ́n ṣe àìdè yọ. Bàbá mi fẹ́ bèrè kí ni kan sáà ó jẹ́ sọ́ńgbà kan pé Bọ́lá Tinubu ẹlẹ́rìí lórí ibẹ̀ pé kò dúró ni láti á jókòó bàbá sì dúró náà. Kò jókòó ìdúró ló wà kò jókòó ìdúró ló wà. Bàbá tí Wàsíù bá bá yín lẹ́nu tó bá ní wòlíì àyìn àgbáyé ni kíní yìí wù mí ẹ bá ń bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kíní yìí jẹ́ kíní yìí ó ń gbúrò yìí. Àwa ìwòlíì tiwa á sòtítọ́ fún ẹ. Orílẹ̀ gbadé fọ́ba. Ìbá ọmọ ọba lèmi tó bá fẹ́ jẹ́ màá tún sọ fún yín lọ́dọ̀ yẹn pé adé wà lórí ẹ̀ òun má dé látọ̀run wá. Tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń jàdùn ọba yìí ọba Ìjẹ̀bú yìí bíi 90 something yìí 95 mẹ́tàládé wà nù olórí ẹ̀ tó mú adé wá látòdì ọ̀run. Gbogbo mọ́ ṣe pọ̀ tó yìí ní mẹ́ta ẹni ẹnìkan tó jókòó yọ ọmọdé wọn ò ní fàgbàlagbà jẹ ọmọdé ni mẹ́ta ládé wà lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni kò sáde lórí wọn wọ́n fẹ́ fojú orúkọ pa àwọn jàdọ̀ba ni adé Fújì ẹ̀ wo ló wà lórí ẹ̀ ta ló fi jọba Fújì ta ló fi jọba Fújì gbogbo àwọn tó ń sọ pé àwọn ọba olóni wọ̀nyí wọn ń ṣọba Sunny Adé la mọ̀ pé ọba Aláàfin of Ọ̀yọ́ ló fi jẹ ọba ṣèbí Barrister ló fi jọba òun ṣèbí òun ló ẹni tiẹ̀ ní Aláàfin òun ló fi Sunny Adé nígbà tó ló fi jọba authority yẹn jẹ́ ń sọ fún yín jẹ́ ń sọ fún yín onífújì kì í fi fújì ìjọba tá n bá da níbì kan
pé ẹni báyìí ni tó dẹ̀ jẹ́ fámìlì mi kí wọ́n sọ pé èmi fi jọba tó wà pé mo ti ṣàbòsí. ó ti o kò lè fi jọba òun gan kọ́ tó bá jẹ́ pé òun jọba fújì tó bá jọba fújì pé òun hand over bá fún tó òun fún ara ẹ̀ bá jọba fújì àwa lóun hand over fún àti gbà pé òun hand over fún. gbogbo orúkọ táwọn jẹ́ Wàsíù àtẹnudá ọba fújì ni. Òṣùpá ń kọrin tó ti ń sìn àwọn ọmọ pé ó ń kọrin tó ti ń sìn ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ fún yín ni pé Barrister ò jọba tèbí òun nìkan ni tèbí kàn ní tiwọn mẹ́ mélòó làwọn gbà tó fẹ́ fi jọba mélòó làwọn gbogbo fújì tó pè mélòó ni fújì tó jókòó ká gbà pé creator ni tó bá fẹ́ fẹ́ nìkan jọba gbogbo yín pátá ẹ̀ ṣe kí ni ẹ̀ jókòó àdá nìkan jẹ́ ní ọba wọn. ọ̀gá jọ̀gá lọ. o kò sí bí ọ̀gá ṣe jọ̀gá lọ ẹni sùúrù bọ́mọ tí ẹ bá ń kọ́ṣẹ́ lórí ẹ̀ tó bá fẹ́ ṣe freedom fún ọ̀gá ni ẹ o wà lọ pa àwọn míì gbogbo tèmi tí kì í ṣe àwọn ọmọ máa ṣe freedom fún. bàbá nínú ìran nínú ẹ̀mí lọ́hùn gẹ́gẹ́ bí wòlíì ká má fọ̀rọ̀ pé à ń fújì kan ẹ̀ka bí ìfẹ́ nìkan jọba ṣé adé orin tó wà lórí Òṣùpá. gbogbo àwọn Wàsíù kò sí ẹni tí adé kankan wà lórí ẹ̀ kí ni wọ́n pè ládé orin ẹ jẹ́ sọ fún the beginning àfọwọ́wá ni nísìnyí wọn náà jọba Ògbóni in the beginning wọ́n ṣe ń fọ kí wọ́n pè lọ́ba Ògbóni kí wọ́n pè lọ́ba orin creator ni wọ́n create ẹni ìyẹn ọba ṣe é gbọ́nú Dáfídì ló kọrin jù ṣe é gbọ́ pé wọ́n fi jọba orin ní Bíbélì àwọn ló ń dá àṣà tiwọn èmi alóhùn ọba yèyé olókun ọba yẹn wá pọ̀ jù ó yá useless tọ́lá yẹn sì wọ́n ti rẹ ọ̀kan lé wọn ọba Solomoni. ọ̀rẹ́ yín dáadáa nù ọmọ yín dáadáa. so bó ṣe ní nìyẹn wọ́n fi dára wọn lọ́lá ni kì í ṣe wọ́n ṣe ń jọba náà jọba yìí. personally láàrin àwa tí ń sà ẹ máa ń gbórin fújì. èmi ò ń gbọ́ agolo mo kà á sí èmi ò ń gbórin fújì. kò sí ọ̀dọ́ kan orin ẹnìkan tí máa ń gbọ́ ó dẹ̀ ní ojú àwọn orin tó kọ tí mò ń gbọ́ ní Barrister. ọmọ ẹ náà ní Òṣùpá. sórí gbogbo àwọn tó ń kọrin Sunny Òbé o mò ń gbọ́ Òbé gbogbo orin tó ń kọ ó mọ́gbọ́n wá ni gbogbo àwọn tó ń kọrin orin aṣẹ́wó náà ń kọ wá òun ló pọ̀ jù ní àwọn fújì ń sìn. ok tabaríkẹ́ mú kan nu Òṣùpá àti Pasuma. èmi ò nígbà tí mi ń gbọ́ rẹ́kọ̀dù wọn Barrister nìkan tó bá ń gbọ́ láàárọ̀ tó bá fẹ́ gbọ́ Barrister àárọ̀ gbé kí sẹ́ẹ̀tì yẹn inú à máa dùn ni orin wo ló ń kọ. ọmọdé kan náà ń kọ ọba adé ọba ẹ̀dán ẹ̀ wo ni ọba yẹn ọbì yẹn oníjàtìjàtì tó ń kọ kiri níbo.